lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀. Yóò ajá túmọ̀ kíra wa káàbọ̀ sí òwe lẹṣin ọ̀rọ̀ fún ti sáà yìí. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Bí ọ̀rọ̀ bá sọnù òwe la fi wá jáde. Ẹni ó bá sọ pé ará àjọ òun ọ̀gbọ́n ó ti bú baba ńlá baba rẹ̀ náà mọ́. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn àgbà tí wọ́n ṣẹ̀ wálẹ̀ fún ìwádìí lórí àwọn òwe lóríṣiríṣi, àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó padà tó yí padà tó dòwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn àkànlò èdè lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àwọn àgbà àjọ ń gbọ́n pọ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà láti ń sọnù lọ́kọ̀ọ̀kan èjèèjì tán tó sì jẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní láì dènà pẹnu láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀ lọ péjò torí pé ìfẹ̀ní púpọ̀ sí lẹ́nu wá. Òun náà ni a kì í mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ. A kì í mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ. Ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yí padà tó dòwe yìí ó wáyé ní àkókò ogun. Ṣé mọ̀ wípé ogun ò rí bí iyán kò rí bí ẹ̀kọ. Ogun tí gbaya lọ́wọ́ ọkọ, ogun tí gbọmọ lọ́wọ́ òbí, ogun tí sọ bàbá daláì lọ́mọ, tí sọ ọmọ daláì lóbí mọ́. Ní àkókò ogun yìí ọ̀kan nínú ọmọ yàgbà kan tí ń jẹ́ ọ̀ṣọ́ ó fúnra rẹ̀ lọ sí ọ̀dọ̀ Baṣọ̀run Ògúnmọ́lá ńbàdàn. Ó sì sọ ara rẹ̀ di ẹrú Ògúnmọ́lá. Ṣùgbọ́n kí ọ̀ṣọ́ tó di ẹrú ogun ti mú ìyá rẹ̀ lọ. Láti ọjọ́ tó pẹ́ ọ̀ṣọ́ ti sọ̀rètí nù, kò ní i lọ́kàn póun ó tún padà rí ìyá òun mọ́. Torí gẹ́gẹ́ bí ọmọ ó ti gbìyànjú lóríṣiríṣi ọ̀nà láti fi wá ìyá rẹ̀, láti fi rí ìyá rẹ̀ pé ẹni ẹni kú ó sàn ju ẹni ẹni sọnù lọ. Kò rí ìyá yìí. Ọ̀ṣọ́ jẹ́ ẹni tí Ògúnmọ́lá fẹ́ràn dáadáa. Torí pé ní tiwà kò sí fọwọ́rọ́dà sẹ́yìn. Gbogbo nǹkan tí èèyàn fi wúyàn ló fi wo Ògúnmọ́lá. Ìwà rẹ̀ dáa, ó láyà, ó gbójú, ó gbónu. ń gbọ́ wá dijọ́ kan Ògúnmọ́lá bá pe ọ̀ṣọ́ wípé òun tiẹ̀ fẹ́ ṣe é lóore kan, kó béèrè nǹkan tó bá fẹ́ lọ́wọ́ òun ó ṣe é fún un. Ọ̀ṣọ́ ní kí n mọ á lè béèrè. Bó bá jẹ́ taṣọ ni fi jẹ mí yà, bó jẹ́ tó ń jẹ mò ń rí jẹ lóòrèkóòrè. Ṣùgbọ́n ogun ti kó ìyá òun látìgbà tóun ti wà ní kékeré. Gbogbo agbára ló ń sà gẹ́gẹ́ bí akọni, ṣùgbọ́n òun ò rí ìyá òun. Ògúnmọ́lá wá pè gbogbo àwọn ẹrú ẹ̀ àtàwọn èèyàn tó wà ní sàkánì rẹ̀, ó pè wọ́n jọ. Ẹ dákun o, ọ̀ṣọ́ ó ń wáyà rẹ̀. Ẹnikẹ́ni nínú yín tó bá lè bá mi rí ìyá ọ̀ṣọ́ ń ó fún un lẹ́bùn tó jọjú. Òun tọ̀hún ò sì ní gbàgbé láéláé. Lẹ́yìn tí n bá fún lẹ́bùn ń tún fi ṣe olórí kan pàtàkì nínú ìjọba mi. Bí gbogbo wọn ṣe fọ́n jáde rèé o, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ìyá ọ̀ṣọ́ kiri o. Àwọn míì lọ ìlú òdì kejì, ìrìn ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta, ọ̀sẹ̀ kan tàbí jù bẹ́ẹ̀ wọn ò mọ̀ rí ìyá ọ̀ṣọ́ o. ń gbọ́ wá dijọ́ kan ìkànnú àwọn ẹrú Ògúnmọ́lá ó bá sọ fún ọ̀ṣọ́ pé ọ̀ṣọ́ mo dá músò fún ọ o, mo mọ̀ rí ìyá rẹ̀ ń Jẹ̀bú Òde o. Ọ̀ṣọ́ bá ní kó jẹ́ káwọn lọ. Ìgbà tí wọ́n dé Jẹ̀bú Òde wọ́n rí ìyá òun. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ìyá ọ̀ṣọ́ kọ́ ni wọ́n rí. Ọ̀ṣọ́ ní ìyá òun kọ́ nìyí. Pé kí lẹ́rú ọ̀hún sọ. Ó ní sáàjì àgbàgbé ìyá rẹ ni, jẹ́ àgbàgbé ìyá ọ̀lọ́ bá dìjà. Kí n gbàgbé ní ẹlẹ́ni nìyá mi. Ọ̀ṣọ́ ní kì í ṣe ìyá òun sẹ́, òun ò lè fìyà oníyá ṣe ìyá. ńgbà tíjà pọ̀ tó fẹ́ di rògbòdìyàn ń bá tún kẹjọ́ òdìwájú Ògúnmọ́lá Baṣọ̀run Ìbàdàn. ńgbà tí wọ́n ro ẹjọ́ fún Ògúnmọ́lá tán, Ògúnmọ́lá ní ǹlẹ́ o ọ̀rẹ́ wa, ńgbà tó ní kí ọ̀ṣọ́ pe ìyá oníyá níyà rẹ̀, ṣé tọ̀hún ò bímọ ni? àbí tí ọ̀ṣọ́ ò bá ríyà rẹ̀
yóò sọ pé kó má gbélé ayé. ò dédé ṣe bẹ́ẹ̀ torí pé o gbọ́ pé mo ní n ó fi ẹ̀bùn tọrẹ fẹ́ǹtọ́ bàbá ní ríyà ọ̀sọ́ ni eléyìí ó sọ pé kó o fìyà oníyà ṣe yá. ẹni tó bá ríyà ọ̀sọ́ ni mo wí n ò pé ká ẹ fìyà oníyà fún ọ̀sọ́ gẹ́gẹ́ bí ìyá. ọ̀dà ńgbà tó wá fún níyà báyìí so o lè mọ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ ni. ọ̀sọ́ ló níyà bí dúdú ni bí pupa ni òun lọ́mọ̀. ìwọ tó rí yàn láàrin ọjọ́ bíi mélòó kan tó wá ní kó fi ṣèyá n ó ṣèyá máa jọ̀yá ni. láti ìgbà náà lọ̀rọ̀ yìí ti dìtàn. láti ìgbà náà ló ti dòwe tí à ń pa nílẹ̀ Yorùbá pé a kì í mọ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ. irúfẹ́ èèyàn wo là ń pa irú òwe báyìí fún? ẹni tó bá rò wípé òun mọ nǹkan èèyàn ju onítàn gan lọ. ẹlòmíì ó sọ̀rọ̀ lé yín bí ẹni pọ̀ wà ń bẹ̀, bí ẹni pẹ́ bíjọ níyín. ẹlòmíì ó sọ̀rọ̀ ọmọ yín bí ẹni pọ̀ ń ló bí. ẹlòmíì á sọ̀rọ̀ ìyàwó èèyàn bí ẹni pé òun lọ fẹ́ lé. ẹlòmíì ó sọ̀rọ̀ ọkọ èèyàn bí ẹni pé wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ni. irọ́ sì ni. ńlá fi wá pé a kì í mọ̀ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ. bó bá lọ jẹ́rìí ọkọ ẹnìkan, ẹni tí wọ́n jọ ń sùn, tí wọ́n jọ ń jí, tí wọ́n jọ ń jẹ, tí wọ́n jọ ń mu ń kọ́. ńlá fi pé a kì í mọ̀ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ. òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe fún ti sáà yìí. òun náà làkàndá mọ̀ tó mú wá o pé ká máa rántí èdè, ká máa rántí àṣà Yorùbá nígbà gbogbo. ẹ má jẹ́ kí àṣà wọ́ wọmi, kí èdè wọ́ mọ́ parẹ́. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ká ní gbogbo wa la láǹfààní láti gbọ́ òwe dáadáa, a lè sọ̀rọ̀ kí àwọn ẹ̀yà tó kù kí wọ́n mọ̀ nǹkan kan nínú tá a bá bára wa sọ. ṣùgbọ́n torí pé Yorùbá ò ní àṣírí, àgbọ́ èdè Yorùbá yìí jinlẹ̀ kò jẹ́ ká lè láǹfààní láti fi bára wa sọ̀rọ̀. Yorùbá ní àfọ̀tẹ́lẹ̀ níjọ́mọ̀ mi gbẹ́nà, ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná. bọ́mọ bá gbẹ́nà àmọ́ fẹ́nà sí, bọ́mọ ò bá gbẹ́nà a kì í fọ ẹ̀nà sí. èdè Yorùbá dùn púpọ̀, àṣà Yorùbá rẹwà, bẹ́ẹ̀ ló wuyì. ẹja gbé lárugẹ. ẹ má gbàgbé láti sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí Òwe Yorùbá TV pẹ̀lú àwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù bíi Oríkì Yorùbá TV níbi tá a ti ń sọ oríkì orílẹ̀ lọ́lọ́kan ọjọ́kan. Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́kan. bákan náà ni Akọ́mọlédè Yorùbá TV, èdè Yorùbá náà là ń gbéyẹ̀wò ń bẹ̀. Àṣà Yorùbá TV níbi tẹ́tì mọ́ láǹfààní sí àwọn nǹkan tọ́rọ̀ máa ṣà Yorùbá. ìkórìtà kò yé mi níbi tẹ́tì mọ́ gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù, Àkàndá ọ̀rọ̀ Awíkonko live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi. ẹ̀yin kọ́ àjò àṣe o.